RIA Lounge ìyẹn lábúlé ẹ̀dá bàtẹ́ 13th of February òun ló lára àgbàgbà àṣẹ ní agọ́rí February 13 lọ́ọ̀ṣì RIA Lounge. àtúntì mú mi wá olùgbà ẹ̀ ó yá túbọ̀ lẹ́tà tẹ́mẹ̀tì ń dọ̀sùn yẹn o tẹ́ bá ti rí àwọn òun lè yan kó sílẹ̀ o olùgbà ẹ̀ ẹ̀ máa kí wá sí òun ọmọ Yétúndé máa fa Rihanna ohun tó bá wà ní pé everybody tẹ̀síwájú àtúntì mú mi ìwà bá so. ọlọ́ba ń gbọ́ tó lù gbáyé ó sì lé iṣẹ́ ìtàn. olùgbà ẹ̀ l'entertainment industry o tẹ́ bá ti rí àwọn òun lè yan kó sílẹ̀ o olùgbà ẹ̀. ẹ bá kí wá sí ìhùwẹ̀ Yétúndé máa fa Rihanna o ohun tó bá wà ní pé everybody tẹ̀síwájú. ẹjọ́ ti gbọ́ ìmí nìyẹn aláìdẹ̀ tí wọ́n sọ ọ́ ẹ̀tẹ̀ tó bá yá ẹ máa sọ pé ó rain ẹ máa sọ pé wọ́n ń pariwo ẹ̀ promoter alákìyẹn ló appreciate tí wọ́n ń pàṣẹ ẹ̀yin kan a máa kí yín a máa pè yín ẹ̀jẹ̀ a máa jókòó bí Abíọ́lá alábí ẹsẹ̀ o lábà ẹ̀kọ́ without no kọ́bọ̀ láti mú wa. àwọn èèyàn lọ ṣe àìsàn mú yẹn wá so no appreciate you àlàáfíà number lion number universe number money ògàrè kó sílé ó tún appreciate orúkọ àwọn tó wà nù àìsàn yẹn wá so ojú wàrà ògàrè kó sílé global Wàsíù ní ọkọ̀ òtáyé tí òye tó rẹ báńkì l'entertainment industry o tẹ́lá ti rí àwọn òun lè yan kó sílẹ̀ olùgbà yẹn. ọkọ̀ Yétúndé máa ń bá RIA ohun tó bá wà ní pé everybody tẹ̀síwájú. tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ ti tẹ́lẹ̀ jì bọ́lá tó sọ pé ẹgbẹ́ kìlẹ̀ yìí ẹ̀yìn olólùfẹ́ wà o torí RIA làwà 100 ní ọmọ kò tè kò rí olùgbà yẹn wá sọ̀rọ̀ ká ọkọ̀ Yétúndé bàbá RIA ó ṣe dáadáa lẹ́tà tó rẹ̀ bọ̀ fún area. ó ṣe nọ́ọ̀mà fún wa èèyàn kó sílé ó ṣe nọ́ọ̀mà fún. RIA Lounge ìyẹn lábúlé ẹ̀dá bàtẹ́ 13th of February òun ló lára àgbàgbà àṣẹ ní agọ́rí February 13 lọ́ọ̀ṣì RIA Lounge.